gbogbo Yorùbá. gbogbo Yorùbá. Máyégún orírunlẹ̀ gbogbo Yorùbá pátápátá ìyẹn K1 The Ultimate Wasiu Ayinde náà ti padà sọ̀rọ̀ ó ti dá sí ọ̀rọ̀ àìsí ààbò tó péye lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ eléyìí tí wọ́n jí gbé. ṣe ni wọ́n sì tún ti pàṣẹ fún Gani Adams àti Sunday Igboho, èyí sì ni ohun eléyìí tí bàámi K1 The Ultimate sọ. nítorí ọ̀rọ̀ ńlá kan eléyìí tí Dayo Amusa òṣèrébìnrin lẹ́wà kan sọ. ó ní àwọn online èèyàn ṣe bínú tí wọ́n sì gbiná jẹ́ o tí wọ́n ń dá padà tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lù gidigidi. èyí sì ni ohun tí Dayo Amusa sọ tí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára fi ń fún jẹ ní gbàgbós. Fúnkẹ́ Akíndélé ti padà fèsì sí gbogbo àwọn online lọ tí wọ́n ń sọ wípé àwọn ò rí kàmọ́ lọ́dọ̀ rẹ̀ mọ́ o. ìsì ni èsì eléyìí tí Fúnkẹ́ Akíndélé fún gbogbo àwọn tí ó ń sọ wípé ṣe ni àwọn ò rí kàmọ́ state papọ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́. ẹ farabalẹ̀ báyìí ẹ má rí ibì kan o, ẹ wá gbọ́ àwọn àṣírí ńláńlá àwọn ìròyìn eléyìí tí ó wà lópin ọ̀sẹ̀ eléyìí tí a lò kọjá yìí kí ẹ̀yin náà sì lè bá jẹ́ aládùn rẹ̀. ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí kí ẹ sì fi ohun tí ẹ bá rí sí abala rí wí sí ìyẹn comment section. ẹ máa bá wa ká lọ. òṣèrébìnrin lẹ́wà Fúnkẹ́ Akíndélé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Lefty, kódà wọ́n tún máa pè ní Àfúnkì, òun la rí tí ó ti ṣe fọ́nrán kan jáde tí ó fi wá fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lésì pátápátá àti àwọn tí wọ́n ń wá ọ̀nà láti fún un ní orúkọ burúkú àti láti ba orúkọ rẹ̀ jẹ́. ṣe ló ti ṣe fọ́nrán jáde lónìí tó sì wá fún gbogbo wọn lésì pátápátá. ṣebí tí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ tí a lò kọjá bíi mélòó kan sẹ́yìn òun ni a rí bọ̀bọ́ kan lórí ayélujára o tí ó sì wá sọ wípé ṣe ni àwọn kò rí kàmọ́ state àti Fúnkẹ́ Akíndélé papọ̀ mọ́ wípé ó ṣeéṣe kó jẹ́ wípé ṣe ni ìjà ti bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì òní ò jẹ́ ká rí àwọn méjèèjì papọ̀ mọ́ nítorí wípé tó bá jẹ́ wípé àjọṣepọ̀ eléyìí tí ó dán mọ́rán ó wà láàrin àwọn méjèèjì kì í pẹ́ tó báyìí o tí Fúnkẹ́ Akíndélé yóò ti gbé fọ́nrán kàmọ́ state yóò ti gbé sórí ìkànnì rẹ̀ ti Snapchat tó sì jẹ́ pé àwọn ibi tán tíjọ́ máa ń ṣàwàdà tí wọ́n sì tíjọ́ máa ń ní àsìkò tó dùn papọ̀ ó ní wọ́n máa ń gbé sórí ayélujára o. ṣùgbọ́n ṣe ni bọ̀bọ̀ náà sọ wípé ó ti tó àsìkò àti ìgbà díẹ̀ eléyìí tí a rí kí Fúnkẹ́ Akíndélé kó gbé fọ́nrán Kàmọ́ state sórí ìkànnì rẹ̀ o. bẹ́ẹ̀ ni a ò tiẹ̀ rí kí Kàmọ́ state náà kóhun náà gbé fọ́nrán ibi tí òun àti Fúnkẹ́ Akíndélé tí wọ́n jọ wà papọ̀ sórí ìkànnì rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn online lọ sì ti ń sọ oríṣiríṣi. kódà ṣe ni ẹnìkan tiẹ̀ sọ wípé torí wípé a rí tí Kàmọ́ state ti ń bá Tóyìn Abraham àti Mercy Aigbe ṣiṣẹ́ papọ̀ bóyá òun ló fà tíjà fi wáyé láàrin Kàmọ́ state àti Fúnkẹ́ Akíndélé. orí gbogbo àwọn tá a bá ti wo fíìmù àjọṣepọ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó wà ní sinimá a ó rí wípé Kàmọ́ state ń bẹnu eléyìí tí Tóyìn Abraham àti Mercy Aigbe náà sì wà níbẹ̀. kódà lọ́pọ̀ ìgbà tí wọ́n bá wà lórí sẹ́ẹ̀tì ni a rí tí Kàmọ́ state máa ń bá Tóyìn Abraham àti Mercy Aigbe ṣàwàdà tí wọ́n sì tún jọ máa ń ṣe àwọn eré pápapọ̀. kódà sí ni ó tún máa ń gbé sórí ayélujára. bóyá èyí ni ó wá mú kí Fúnkẹ́ Akíndélé kó mọ̀ ṣe bá Kàmọ́ state ṣe mọ́ o torí ṣe mọ̀ wípé ìjà ń bẹ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham kódà pẹ̀lú Mercy Aigbe gan tó sì jẹ́ wípé Ọlọ́run nìkan ló lè bá wọn bomi paná ìjà wọn. èyí lè fà á tó fi jẹ́ pé ìdí tí àwọn méjèèjì kò ṣe jọ ṣe fọ́nrán papọ̀ mọ́ nù tí wọn ò sì jọ dá papọ̀ mọ́. ṣùgbọ́n ṣe ni fọ́nrán náà dé ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé tó ń gẹ́gẹ́ sì fúnra rẹ̀ bọ́ síta tó ti wá ṣàlàyé wípé gbóbi tẹ́yìn olólùfẹ́ òun fojú sí ọ̀nà ògbàbẹ̀ rárá o, kò sí ìjà kankan báyìí láàrin èmi àti Kàmọ́ state. in tó ṣẹlẹ̀ ni wípé gbogbo àwọn tẹ́ ẹ bá ti rí tá a jọ ń ṣe fọ́nrán papọ̀ tí mò ń sì ń gbé wá sórí Snapchat mi fẹ́yìn olólùfẹ́ mi láti rí i a jẹ́ wípé a jọ wà lórí sẹ́ẹ̀tì eré kan tá à ń tún ṣẹ̀ṣẹ̀ ń pò papọ̀ tá a fẹ́ gbé jáde fẹ́yìn olólùfẹ́ wa láti wò ni wípé ẹni tó bá sì wà lárọ̀ọ́wọ́tó òun ṣé bóun lòun ó bá ṣe fíìmù papọ̀ tóun ó gbé sórí ìkànnì òun ò sáà ní ṣẹ̀ṣẹ̀ lọ tìtorí pé òun fẹ́ tẹ̀yìn olólùfẹ́ òun lọ́rùn kóun kọrí sílé Kàmọ́ kóun lè bá a ṣe fọ́nrán papọ̀. ṣùgbọ́n ìdí tó fi jẹ́ pé ẹ̀ máa ń ráwọn tẹ́ ẹ̀ máa ń rí lórí Snapchat mi tí mo máa ń gbé jáde ó ní wípé àwọn tá a jọ wà lórí sẹ́ẹ̀tì tó sì jẹ́ pé a jọ wà papọ̀ ní àsìkò yẹn tó wù òun láti ṣe fọ́nrán òun lòun máa ń bá ṣe fọ́nrán o tí òun sì máa ń gbé jáde sí orí ìkànnì òun fún ẹ̀yin olólùfẹ́ òun láti wò. nítorí náà ẹ̀yin olólùfẹ́ mi o ẹ má ṣe gbọ́ gbogbo ohun táwọn ẹlẹ́gàn tàbí àwọn alábòsí tí wọ́n sọ wípé ìjà ń bẹ láàrin mi àti Kàmọ́ state kò sí tó jọmọ́ bẹ́ẹ̀. gbogbo ẹni tí a bá ti rí lórí ìkànnì mi a jẹ́ wípé a jọ wà lórí sẹ́ẹ̀tì
kan náà lòun ṣe fọ́nrán wọn tí òun sì gbé sí orí ayélujára. Èyí ni èsì eléyìí tí Fúnkẹ́ Akíndélé fọ̀ fún gbogbo àwọn alábòsí tí wọ́n ń yọ ẹnu tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lù wípé ó ti bá Kàmọ́ stéètì náà jà. pé kí wọ́n má ṣe gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ o, irọ́ pátá gbà báyìí ni kò sí òótọ́ kankan nínú ọ̀rọ̀ náà. èyí náà láti torí gbọ́ tí ó ń já ìrìn lórí ayélujára látàrí bí Fúnkẹ́ Akíndélé bó ṣe wá fún gbogbo àwọn tí ó ń sọ ọ̀rọ̀ kan tàbí òmíì nípa wípé torí pé Kàmọ́ stéètì ń bá Tóyìn Abraham ṣiṣẹ́ ni wọn ò ṣe jọ ṣe fọ́nrán papọ̀ mọ́. ó ní pé kò rí bẹ́ẹ̀ o, irọ́ ni. òun náà láti ní ká mú wá fún ìtì ìgbọ̀nyún tẹ́yìn náà bá sì rí sí ẹbí sí abala rí wí sí ìyẹn comment section. ọ̀rọ̀ ti padà di suata yányán o láàrin Dayọ̀ Amusa àti àwọn olólùfẹ́ rẹ̀, kódà àwọn ọmọ Nàìjíríà lápapọ̀. wọ́n jọ ń ṣe gbọ́n mi sí omi ò tó láàrin ara wọn o. ẹ wò ó, ṣe lọ̀rọ̀ náà gbóná gidigidi tó sì jẹ́ pé kò sẹ́ni tó fẹ́ gbà fúnra wọn o, gẹ́gẹ́ bí àṣà kan tí àwọn ọmọ ìsìn máa ń lò tí wọ́n ní no gree for anybody. ẹ wò ó, kò sẹ́ni tó ṣe tá àti gbà fúnra wọn o. ṣe ni wọ́n jọ ń fúnra wọn gbàgbós bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń fún Dayọ̀ Amusa jẹ, bẹ́ẹ̀ ni Dayọ̀ Amusa náà fún gbogbo wọn lésì o, tí ó sì sí nǹkan kan tó ṣe tán láti gbà fún ara wọn. kí wá lohun tó ṣẹlẹ̀ gan tó bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì yìí? ṣebí tí a kò bá gbàgbé nísìnyí wípé ó ti ń lọ bí oṣù kan báyìí tí àwọn agbénipa, àwọn agbésùnmọ̀mí tí wọ́n jí àwọn ọmọ gbé o, ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́, tó sì jẹ́ wípé àtìgbà tán ti jí àwọn ọmọ yìí gbé ó ní orí ayélujára ti dàrú o, tí àwọn ọmọ Nàìjíríà sì ń fẹ̀hónú wọn hàn, tí wọ́n ń bínú gidigidi, tí wọ́n sì ń pe àwọn ìjọba láti dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n rí wípé wọ́n rí àwọn ọmọ náà gbà padà láàyè àti àwọn olùkọ́ wọn. ó sì jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ Nàìjíríà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tó jọ mọ́ ìgbé tí wọ́n gbé àwọn ọmọ yìí ni o, àti ọ̀nà tí wọ́n lè gbà láti fi rí àwọn ọmọ náà gbà padà láàyè pẹ̀lú àwọn olùkọ́ wọn. tó sì jẹ́ pé gbogbo àwọn gbajúgbajà wa pátápátá tí wọ́n bá jáde láti ṣe ìpolówó fíìmù wọn tàbí wọ́n gbé orin jáde tàbí wọ́n ṣàṣe nǹkan tó jẹ́ wípé bí àwàdà ni tí ò jọ mọ́ nǹkan tó lè ran àwọn tí wọ́n jí gbé yìí lọ́wọ́ sí ni àwọn ọmọ Nàìjíríà ń bu ẹnu àtẹ́lù wọn tí wọ́n sì ń sọ òkòrò lù wọ́n wípé kò yé ṣe irú àsìkò bí eléyìí ló yẹ kí wọ́n máa ṣerú nǹkan tí wọ́n ń ṣe yẹn, wípé yẹ kí gbogbo àjọ fi ọwọ́ sowọ́pọ̀, àgàgà àwọn tó tún jẹ́ pé wọ́n ní ipò tàbí wọ́n wà ní ipò tí wọ́n fi lè sọ̀rọ̀ náà débi wípé yóò fi dé ọ̀dọ̀ àwọn ìjọba, tó sì jẹ́ pé ṣe ni wọn kò ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n yàn láti máa gbé àwọn ibi tí wọ́n ti ń ṣe eré tàbí tí wọ́n ti ń ṣe ẹ̀fẹ̀ sórí ìkànnì wọn. ó sì jẹ́ wípé èyí ló bí Dayọ̀ Amusa nínú pẹ̀lú bí àwọn ọmọ Nàìjíríà ṣe lọ ń bá àwọn gbajúgbajà òṣèré wọn tí wọ́n sì ń bú wọn gidigidi wípé kí ló dé tó ṣe jẹ́ pé eré tí wọ́n náà ń ṣe tí wọn ò bìkítà ń pa àwọn ọmọ tí wọ́n jí kó. èyí ló mú kí Dayọ̀ Amusa kó bọ́ síta o, tí ó sì bẹ̀rẹ̀ sí ní fún gbogbo wọn jẹ ní gbàgbós wípé àwọn èèyàn ṣe wá rí báyìí náà. gbogbo àwọn tí ó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí tí wọ́n ń bu ẹnu àtàlù àwọn tí ó ń gbé eré wọn jáde tàbí àwọn tí ó ń ṣe ohun kan òmíì tó yàtọ̀ sí ọ̀rọ̀ ìjínigbé tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ó ní púpọ̀ nínú wọn láti ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ló èwo nínú wọn ni ò lọ síbi iṣẹ́ òòjọ́ wọn, tó ṣe wá jẹ́ wípé àwọn táwọn ti di gbajúgbajà tó jẹ́ pé iṣẹ́ táwọn yàn láàyò náà ní iṣẹ́ eré, táwọn náà gbìyànjú láti ṣiṣẹ́ okòwò tiwọn. òun ni ẹ̀ wá ń sọ̀rọ̀ sí tẹ̀ ń ṣépè fún tẹ̀ ń bu ẹnu àtẹ́lù wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí mélòó nínú yín òun lẹ ti kọ̀ tẹ́ ẹ̀ lọ ibiṣẹ́ mọ́ tàbí tẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pa ibiṣẹ́ yín jẹ látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, tó ṣe wá jẹ́ pé àwa gbajúgbajà gan-an òun lẹ̀ wá ń sọ̀rọ̀ sí tẹ́ ẹ̀ sì ń sọ òkòrò sí lẹ́yọ kọ̀ọ̀kan. ó ní ní tòun òun ò gbàgbẹ̀rẹ́ o, òun ò sì gbé ẹnu òun fún alágbàfọ̀, ẹnikẹ́ni tó bá wá fóun báyìí òun lòun ò wà fún, bẹ́ẹ̀ wá lógúnlógún bẹ́ẹ̀ wá lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ wò ó stanba báyìí ni mo dúró tí mo sì ṣetán láti dá a padà fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. ọ̀rọ̀ náà gbóná gidigidi tó sì ti di bó lọ yà án mi lórí ayélujára o. torí ṣe ni Dayọ̀ Amusa kò ṣetán láti gbà, táwọn ọmọ Nàìjíríà náà wọn ò ṣetán láti gbà o, tí wọ́n sì ń wá ìdájọ́ òdodo fún ọ̀rọ̀ àwọn ọmọ eléyìí tí wọ́n jí gbé. bẹ́ẹ̀ ni Dayọ̀ Amusa náà ní pé àwọn ò lè ti torí àwọn ọmọ tán jí gbé káwọn pa iṣẹ́ òòjọ́ wọn tí o, àwọn ní láti ṣiṣẹ́ káwọn náà lè bá àríbi jẹun. èyí ṣáà ni ọ̀rọ̀ eléyìí tí àwọn ọmọ Nàìjíríà ti Dayọ̀ Amusa ń fà gidigidi lórí ayélujára tí wọ́n sì jọ ń tutọ́ sókè tán fojú gbà á. ohun tí ẹ̀yin náà bá sì rí sí bóyá ìwà eléyìí tí Dayọ̀ Amusa ó wù bóyá ó dáa àbí kò dáa, ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí ìyẹn comment section. orí ọ̀rọ̀ bá mi K1 The Ultimate Wasiu Ayinde ní òpin ọ̀sẹ̀ yìí ìyẹn níbi ìjẹta òun la rí tí bá mi Wasiu Ayinde tí wọ́n lọ sóde eré kan eléyìí tí wọ́n pè wọ́n sí láti wá fi orin dá wọn lára yá kí wọ́n sì múnú wọn dùn. ṣe bí ìyàwó MC Olúọmọ
òun ló ń ṣe ọjọ́ bí ayẹyẹ 50 ọdún eléyìí tí ó pé láyé tí MC Olúọmọ sì ṣe ayẹyẹ náà fún gidigidi. Ṣe ló pe àwọn ọ̀rẹ́ ará àti àwọn ojúlùmọ̀ síbi ìnáwó náà o. Ṣe ló sì pe Bàmí K1 The Ultimate láti wá gbà sí wọn láà, tí ó sì ń kọrin, tí ó ń lùlù, tí ó ń fọn fèrè sí wọn nídìí. Ṣe lọ́jọ́ náà dùn gidigidi o, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì múnú ara wọn dùn. Ṣùgbọ́n níbi ayẹyẹ eléyìí tí wọ́n ṣe ọ̀hún, ibẹ̀ náà ni a ti rí Sunday Igboho tí Bàmí Wasiu Ayinde sì ń kí Sunday Igboho ní 9-10 níbi tó jókòó sí. Èyí gan ló wá bí ibi tí Bàmí K1 The Ultimate ti dá sọ̀rọ̀ eléyìí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jí gbé ìyẹn ní Ògbómọ̀ṣọ́. Ṣe ni bàbá náà ti dá sí o, tí wọ́n ti sọ ohun kan eléyìí tí ó lè ran gbogbo Yorùbá lọ́wọ́lọ́wọ́ pátápátá o, tó lè mú kí a ṣẹ́gun, kí a sì borí gbogbo àwọn agbésùnmọ̀mí agbénipa eléyìí tí ó ń ṣọṣẹ́ káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ṣe ni bàbá ní wípé kí gbogbo ọmọ Yorùbá pátápátá nírú àsìkò tá a wà yìí ká wà ní ìṣọ̀kan o, torí ìṣọ̀kan báyìí òun ló lè gbé wa lékè ká sì fi borí gbogbo àwọn ọ̀tá wa pátápátá. Wọ́n ní gbogbo àwọn tó jẹ́ alágbára pátápátá látòrí Gani Adams, Sunday Igboho àti àwọn tó tún jẹ́ alágbára tó jẹ́ pé ṣe ni wọn ò lórúkọ àwọn ìlúkìlú ìyẹn tó jẹ́ ti ilẹ̀ Yorùbá. Ó dákọ̀ Ìjẹ̀bú Òde, ó dákọ̀ àwọn ìlú kàǹkàkàǹkà, ó dákọ̀ Ògùn State, Èkìtì, ìlú Èkó, ìlú Ọ̀yọ́, ìlú Ìbàdàn. Ṣe ló ṣàdárúkọ gbogbo àwọn ìlú eléyìí tó jẹ́ wípé ó jẹ́ àwọn ilẹ̀ Yorùbá, tí ó sì jẹ́ pé àwọn alágbára tó lè dá sí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yóò fi níyanjú tí wọ́n wà. Ó ní kí gbogbo wa kí wọ́n dìde o, torí àsìkò tí a lè ja ìjà náà ní kí a sì lé gbogbo àwọn agbésùnmọ̀mí ìbọ̀tà kí wọ́n má bàa ráyè jókòó sí ìyẹn nílẹ̀ Yorùbá pátápátá. Ó ní kí gbogbo wa pátápátá ká ṣera wa ní ọ̀kan. Ó ní gbogbo àwọn alágbára yìí náà kí wọ́n ṣera wọn lọ́ọ̀kan kí wọ́n lè bá borí gbogbo àwọn ọ̀tá yìí. Bẹ́ẹ̀ náà ló tún sọ fún Sunday Igboho wípé kó pe Gani Adams o, kí àwọn méjèèjì kí wọ́n sì jọ fọwọ́sowọ́pọ̀, kí wọ́n jọ iṣẹ́ papọ̀ láti lè bá a lé àwọn agbésùnmọ̀mí jìnnàjìnnà kúrò ní ilẹ̀ Yorùbá, kí wọ́n má tún bá a sọsẹ́ mi o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ wa sì ń bẹ, ìyẹn àwọn ọmọ ilẹ̀ Yorùbá ti ìlú Ògbómọ̀ṣọ́, ó sì wà ní àkámọ́ àwọn agbésùnmọ̀mí lọ́wọ́lọ́wọ́. Ó ní kó tó tún di pé wọ́n ó tún gbé ìgbésẹ̀ mi látún ti jí àwọn mìíràn gbé, kí gbogbo àwọn alágbára yìí, àwọn Gani Adams, Sunday Igboho àti àwọn alágbára mìíràn yòókù, kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀, kí wọ́n sì pera wọn, kí wọ́n gbé ìgbésẹ̀ ńlá eléyìí tí ó lè jẹ́ kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n sá kúrò ní gbogbo ibi tí wọ́n bá ti forí pamọ́ sí ìyẹn nílẹ̀ Yorùbá. Èyí sì ni ohun tí Bàmí K1 The Ultimate tí wọ́n sọ o níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ti ìyàwó MC Olúọmọ. Ibẹ̀ náà ti ń kọrin, tí wọ́n sì ti ń gba gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá nímọ̀ràn. Kódà ṣe ni wọ́n tún bá Sunday Igboho náà sọ̀rọ̀ o, tí a sì wò wípé gbogbo tí wọ́n bá Sunday Igboho sọ pátápátá yóò múlò, àti èyí tí Bàmí Wasiu Ayinde sọ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pátápátá àti alágbára wípé kí gbogbo wọn náà kàn jáde, kí wọ́n sì jẹ́ ká jọ kojú àwọn agbésùnmọ̀mí yìí. Èyí náà la sì rí tí ó tún já ìrìn kiri lórí ayélujára, tí a ní ká mọ́ sí ti gbẹ̀yìn olólùfẹ́ wa náà káyìn náà lè bá jẹ aládùn rẹ̀ bí ó ṣe ń já ìrìn kiri lórí ayélujára. Ohun tí ẹ̀yin náà bá sì rí sí ẹ fi sí abala ríwí sí ìyẹn comment section. A sì gbà ládùúrà wípé Ọlọ́run yóò jẹ́ kí ààbò rẹ̀ kó wà lórí gbogbo wa pátápátá o. A ò ní bọ́ sọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ ká fi àmì sí abala ríwí sí ìyẹn comment section. A ò ní rí jù báyìí lọ fún tòní o. Ó tún dìgbà mìíràn. Ó dàbọ̀.